ó fẹ́ mi mo fẹ́ ọ àjọ ní ìfẹ́ ara wa ta ló ní àfẹ́jù o ẹ̀wí mi o. You love me, I love you. Love me. You cherish me, I pay you back. Àfẹ́jù o. Àfẹ́jù, àfẹ́jù, àfẹ́jù. You cherish me, I pay you back. Ẹ wo ó dolú wo kókó àjà wo kókó. Irú wo kókó mọ́ orí èékánná wo kókó mọ́ ìka akọ́ ti pàdé abo gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. You love me, I love you. You cherish me, I pay you back. Àfẹ́jù o. Bó ṣe máa jẹ́ nìyẹn o. If you cherish me, I pay you back. Àfẹ́jù o. Bókùnrin àwọn kan lójú sọmọ àjọ lọ ni torí etí kan ò yẹ rí bàtà kan ò yẹsẹ̀ àpọ́nlé kò sí o fọ́ba tí kò lórí o. You love me, I love me. If you cherish me, I pay you back. Àfẹ́jù o. Àfẹ́jù o. If you cherish me, I pay you back. Àfẹ́jù o. Ikú àjọkú àwẹ̀ wà àjọgbà ká má ṣe rí alàgàtà lójú ọ̀nà ìfẹ́ wa ọ̀gẹ̀dẹ̀ tó wà létí odò kì í sunkún ọmọ. You love me, I love you. Mo ní ìfẹ́. Cherish me, I pay you back. Àfẹ́jù o. Gbogbo looks and credits o. If you cherish me, I pay you back. Láti mọ̀ wá papọ̀. Àfẹ́jù ni kò dáa. You love me, I love me. You cherish me, I pay you back. I cherish you. Àfẹ́jù o. Bókùnrin àwọn kan lójú sọmọ. Cherish me, I pay you back. Àjọ lọ ní o. Àfẹ́jù o. Olólùfẹ́ o, olólùfẹ́ o, ojú ẹ̀dá. You love me, I love me. You cherish me, I pay you back. I love you. Àfẹ́jù o. Ìfẹ́ tí mo ní sí ẹ. Àfẹ́jù ni Dayọ̀ distinct aláwàdà àfẹ́jù ó ń tẹnu mọ́. Ó fẹ́ mi mo fẹ́ ọ àjọ ní ìfẹ́ ara wa ta ló ní àfẹ́jù o. Lọ́sàn ilé kan ọ̀sán tó ti fẹ́ mú gbogbo làjì ẹ̀tàn lọ́sàn ilé kan ó dá o kò sí wàhálà ó kan o kò kan sábà ń kó. Gàfárì lọ sí irun tí Banabas kan yóò lóun mọ̀ wá. Kí ló kàn tèmi pẹ̀lú Gàfárì lọ sí irun dákú bá mọ́wọ́ jàre ń lọ ra ọ̀sán máa kiri lọ. Máa mọ́wọ́. Sọ pé mo fẹ́ sọ tí sọ wòlé kan ní nǹkan lè kún mọ́ bọ́. Ẹni sùúrù ẹ mú wọlé olè dé olè. Ọ̀sán tó ti fẹ́ mú gbogbo rẹ̀ kan sí lọ. Ń gbèrè. Kí lè léyìí? Afútùnú o. Ẹ̀kọ́ yogun ayé yín tẹ́ gbé orí ẹ̀kọ́ yogun orí yín. It's not open. Good afternoon. Afternoon o. I'm looking for Mrs. Dasola. Mrs. Dasola? Yes. Mrs. Dasola, ibi báyìí ni, ṣé kò sí? No, I want to deliver this package for her. Kàmọ́ náà làwọn ẹrù yìí. Yes. Ó yẹ kó wá jẹ́ ẹ̀nà kó fún mi. No. She has to sign before I can deliver the package. Kí náà wí? Ó ní wọn kò padà lọ sọ́jà lọ tà ni. Máa kó lọ sọ́jà ẹ̀ lọ tà. Ó ní ẹ sọ pé ọlọ́sàn ó ní pé ẹ fẹ́ kó ọjà ẹ fẹ́ lọ. No, I want to deliver this thing to Mrs. Dasola that is here. Ẹ kó wá. No, she has to sign. She will just. Nǹkan tẹ́ ń sọ òye mi àbí kí náà ń wí ní ìsìn ẹ sáyìn sí kí lẹ fẹ́ kàn ṣe gangan ẹ sọ. No, she has to sign before I deliver this package. That is the problem. Yóò ṣe kí ni. She will sign. Ọ̀yọ́ tọwọ́ bọ̀ wí. Yes. Olórí burúkú ni o. Nígbà tó mọ̀ ìwọ làbọ̀ ọmọ bíi. Tọ́ wáyọ̀ ìdíje okùn àpẹẹrẹ òpónú ni ọ́. Mọ̀ ń bọ̀ o. Ta ló rí wẹ́ẹ́ tí wọ́n ní mo lè ṣe. Amúdáńjẹ́gẹ́ bí ó ṣe máa wọ́ bí ọkọ̀ epo nù lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ní ọmọ rìn bí alákàn. Kí ló fa ìwọ orí burúkú gan? Èwo láríwó sí? Rìndàrẹ́ẹ̀sì kí ló tọ́ wá ń wọ́tọ̀ lọ́nà báyìí. Dákun. Wọ́n wá rí àǹtí Dásọ́lá wọn ni wọ́n fẹ́ gba pákéjì wọ́n wá ní wọ́n tọ́ ọbẹ̀ mọ́ ní kó bá mú wọn lọ ní ilé. Ó ti yé mi. Ọ̀dà. Èbó ń lógun o. Èbó ni o. Ó ní ẹ dákun ẹ já lọ. Ẹ má jọ ṣáájú rẹ wọ́n ní ṣáájú rẹ. Ẹ já lọ. A máa sọ o. Ọlọ́run mọ́jọ òun sọ̀kù látàrí òtí tó ọmọ lọ́sàn sọ. Dáàdi ní gbọ́rọ̀ wọ́n ti jẹun wèrè ó wá wọ́ bí ọkọ̀ epo ó ń rèrè
Bàbá yìí lè fi ránṣẹ́ fún mi jẹ́. I dey try drop my helmet for them. I say I no fit carry helmet enter here. Ọ̀gá, ẹ lálejò torí ẹ̀ mo fi mú wa. Under you are very stupid. Thank you. O mú àlejò wá sínú ilé láì ṣe pé gba permission lọ́wọ́ mi. Ọ̀gá ẹ mọ̀ bínú. Wọ́n náà fẹ́ ṣe delivery ló jẹ́ mú wọn wá. Àmọ̀dá, delivery or not, at least nǹkan tó gẹ̀ ń sọ fún ẹni pé wàá kọ́kọ́ wá sọ fún náà kó tó máa má lè jò wọlé bẹ́ẹ̀ yẹn náà. Ní kí ni kó gbé gbogbo ẹnu ẹ̀ sọ ìwọ gẹ́ mú nǹkan tí ẹ láìkẹ́ wá kàn máa gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n bí ewé jóbélé mú kàn é tiẹ̀ owó erí. Babe, o jẹ́ má jẹ́ ká mú dáadé ẹ̀ láàmú bó ṣe máa ń ṣe ń tiẹ̀ nìyẹn. Good afternoon, ma. Afternoon. I am Puna from SFP, delivery agent. So I was told to deliver this thing to you. From who? From Mr. David. David. Wait. David. Is that your signature? Yeah. Oh, give me. Oh, thank you. Oh, funny over there, so. You are just too full. Ẹjọ́, aṣọ, ògùn ẹ̀. Oh, but this is sweet. Ògùn ẹ̀ ti sweet. It's sweet. Thank you. It's sweet like a sugar. I'm done. Kí ló ṣe níbi ẹ? Ọ̀gá, Gẹ́lẹ́! ẹ má bínú. Owó erí. Ṣàmàrò rẹ̀ má fọ ẹ̀ lápàtà. Àwọn kókò ń pariwo tó kó gbogbo ara ọ̀rọ̀ àmúdá ṣe rí náà. Ó dẹ̀ ti wá ń dúró. Kí ni gọ́ọ̀tì tó ní tó tún fi ń dúró? Ṣé o sùn lórí máṣíìnì ni? O sùn lórí máṣíìnì ni? Àbí kìí ṣe bẹ́ẹ̀? O sùn lórí máṣíìnì ni? Ṣé ọmọdún tó ti wà mí báyìí? Ṣé ọmọdún tó ti wà mí báyìí? Tí ẹ ṣiṣẹ́ ti dá. Ṣé ọlọ́wọ́ kan ló dàgbò sí báyìí? Ó ti lọ́dún mẹ́fà táwọn ti wà mí. Àbí kìí ṣe bẹ́ẹ̀? Àbí kìí ṣe bẹ́ẹ̀? Tó bá bí ẹ̀dá. Kẹ́kẹ́ ní ṣokùn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni báyìí. Tó yẹ ní sí. Orí àjí nìyẹn Ọlọ́run jẹ́ kí tèmi orí bẹ́ẹ̀. Ǹjẹ́ ìpá wọn lè kú wọn bímọ ibi tó kù sí náà dẹ̀. Yọ kù sí wọ́n sọ fún ọ pé ìmọ̀ọ́sẹ́ èmi kọ́ mọ̀ ọ́ọ̀lì mọ̀ọ́sẹ́nì yìí sẹ́ni tí ọmọọṣẹ́ máa ń ọ́ọ̀lì mọ̀ọ́sẹ́nì. ìpè lára yín tó jẹ́ lo 10 years lẹ́nu iṣẹ́ náà nù mí ilé lo jẹ́dún mẹ́ta lọ tí fi kú mi. ẹnu ẹ̀ ló wà. Ẹ rí lókèrú tí ń sọ̀rọ̀. Ẹ mọ̀ kọjú mọ́ mọ́ sọ. Kí ni nǹkan tó sọ? Kí ni nǹkan tó sọ? Mo ní kọjú mọ́ sẹ́ ẹ̀wọ̀n mọ́tò tuntun lójú oṣù. Mo ní bí ìṣàlárì fi yẹn. Èmi ni mo gba àwọn ọmọọṣẹ́. Ẹyẹ lè ti lọ́dún kẹfà mi báyìí. Kódà kò mú ní kankan pọ̀ ń fẹ́ ṣe freedom. Mo ní wọ́n mọ̀ ṣẹ́ dáadáa. Bàbá bẹ́ẹ̀ jẹ́ dáadáa. ẹ ká sùn. Ẹ káàbọ̀. kò tí ẹ gẹ́ kí mi o ìbínú gidi mo gbé wá síbàá yìí o. ìwọ fẹ́ sọ pé o ò mọ ìgbà tí mo gbé aṣọ yìí wá ṣé bó ṣe ń ránṣọ lélẹ̀ àbúrò náà kò sí ìbà ó yá wọlé ṣá. ṣé o mọ̀ mi ládùúgbò yìí. Bọ́dá lọ́ṣọ́ òtútù kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ náà mọ̀ ṣe mọ́. ẹ wo nọ́mbà 1 àdúgbò yìí ni mi mo lè dá ìbà irú o. ó yá last time tí wọ́n wá síbà ṣé aṣọ tó máa ń rán fọmọlúàbí lélẹ̀ ṣé mi lè wọ aṣọ lè ẹ ti jọ yá wèrè máa dá ìbà irú sí. Kí ló máa ṣe lé? wọ́n sí mi lọ́rùn kiri. Kí ló sọ pé ṣẹlẹ̀? ẹ wo aṣọ tó ń rán fún mi ṣé aṣọ tó máa ń rán fún mi lélẹ̀ ṣé mo lè wọ ilé sọ́run. Kí ló ṣẹlẹ̀? Ẹ fẹ́ bọ́lá rẹ̀ lójú wa ni. Kí ló ṣẹlẹ̀? ọ̀rọ̀ yóò yé mi ni ṣé bó ṣe ń ránṣọ lélẹ̀ ṣé ó fẹ́ sọ pé o mọ mẹ́sọ́mẹ́ǹtì mi. tí mo ta ló rán nínú yín ta ló rán. ọlọ́ba lọ́rùn. ṣé o wọ́n ní tó fi. àti ẹ máa pa ọmọ mi rẹ. it's okay ẹ má wọlé ọmọ àtúnyìn wọn ọmọ adjust ẹ padà. Ẹ wo ẹjọ́ tó lọ lọ́hùn o. Èmi náà tó bá gbọ́ tí ò gbádùn èmi ni o. Kò sí kò tó kì í ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Nígbà tí mo ti rí tẹ́tí wọlé tẹ́tí máa ṣọ tẹ́tí fún mọ́rùn aṣọ tútù tẹ́ wọ nínú òrùn èmi tí mo kára yóò yà tààrà. Ẹ wo kí ló sọ pé ó ṣàṣọjà rẹ̀. wọ́n rán ó fún wọn sọ wọn á fẹ́ kí wọ́n jẹ́ kó wọ̀ wọn lọ́rùn. Wọ́n ní kò wà wọ́n lọ́rùn ọrùn ẹ̀ fún ọrùn ẹ̀ kò wọ̀ wọ́n ọrùn. Ẹ ṣe pé tó bá lè sọ pé òun ò fẹ́ fọ́nísì ṣé bí mọ́lẹ́ bá ṣe tí kò sí. Àwọn ṣe sọ pé àwọn ọ̀fẹ́ ti kó ó bẹ̀rẹ̀ sí báyìí ó bẹ̀rẹ̀ sí báwọn ìjọjà. Wọ́n ló fún wọn dáadáa. Àwọn senior tailor rẹ o àwọn senior tailor rẹ o àwọn náà ti
ọrùn àwọn èèyàn tó fi wá bí i. ṣó ya wèrè ṣá. Brother, ẹ má wọrí, ẹ máa dọ̀ tó bá máa fi. ẹ wo ẹ padà wá. nígbà wo ni kí padà wá báwo lè fẹ́ ṣaṣọ mi. Ó máa bá yín ṣe. Dáràn àwọn wèrè ni mo gbà wò lórí burúkú wọ. Kí ló mú yín ṣe gbádùn ṣé pé wèrè ń ṣe yín ṣá àwọn wo làwọn wèrè. ṣé mi ni wọ́n bá sọ pé kí ló ṣe yín. tí bá gbé gbàjú fún ẹ àbórí ẹ yìí ṣá. wá ṣé onígbà tó ti wọlé tó ti mú aṣọ tó ti fún wọn ní mo ti bọ̀ kó òtútù ti bẹ̀ sí ẹ èmi gbọ́dọ̀ kó tutù bẹ̀ sí ẹ kí ló ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ sí náà gbọ́ ọmọ mi báyìí tó yẹ kí bẹ́ẹ̀ fẹ́ wà láàyè. tó bá ṣe aṣọ mi ẹ̀yin ni máa mú ẹ má wọrí. wọ́n ní ẹ mọ̀ bá ti yín lọ. wọ́n bí dákẹ́lẹ́ bá wọ́n bí sí wa. wọn bí èmi dà. Ẹ má wọrí títí. màá jẹ́ kẹ́ mọ̀ pé nọ́mbà wà àdúgbò yìí. ẹ mọ̀ bá ti yín lọ. Bọ̀dá no sleep no má sùn ẹ mú ẹ dín adjust eré ìlọ́lọ́ sì ṣe kúṣe ẹ dín àmẹ́ńdà. Táà ní parọ́ ẹ̀yin gangan náà gbádùn. Nígbà tó ṣe pé bóyá mention nìyẹn wá sọ pé kò jẹun ìgbà tó wá sí ló ti jẹun irú ọ̀rọ̀ wo. Òde tó lọ ní báyọ̀dé tí wọ́n. ẹ wo ajílẹ̀ wọn ọmọkùnrin yẹn ọdún kẹfà tó ti lóore kódà tó bá ní kó wọn trọ́sà fún ọmọ èèyàn gan ọlọ́run kò ṣàánú wa ṣé lè máa bẹ́ẹ̀ ní báyìí bí ti bàbá Sẹ́bùtì àbí kì í ṣe bẹ́ẹ̀. Ọ̀gá kì í ṣẹjọ́ tèmi sọ́run wo lè gbélé nígbà tí ìsọrun kéke ẹ tó fi sẹ́sì kínní ló fún wọn pa. ẹ ṣọ́ra ohun tó dára o kò lè dára tó sùúrù ẹ gbọ́ ìfẹ́ àfẹ́jù o kò bá dé. ẹ wo kádàrá ẹni kò lè yí padà ohun tó ń ṣẹlẹ̀ nílé ayé ló ní sábàbí rẹ̀ ẹ ò dẹ̀ kékeré ọ̀gbẹ̀gbẹ̀ tó gbé tọ́kùn ẹ̀mí o. So wọ́n try láti start ẹ̀ kò start ẹ̀ ibi tó paná sí lélẹ̀. Ẹ ti check battery yàrá. Mo ti check ẹ̀ ẹ̀bọ̀ wọ́n náà tún lè check ẹ̀ bí òun ló ṣe o. Ok ẹ má wọ̀ kó má ṣe kò sí wàhálà. Ẹ start ẹ̀ wò nǹkan kékeré ló ṣe ó yá ẹ start ẹ̀ wò ẹ start ẹ̀ yá ok ẹ start ẹ̀. Ẹ rẹsẹ̀ díẹ̀. Ok ó ti wá òkè báyìí ó yá. Ẹ bá wọn pàdé. ẹ ṣe gan-an. ẹ ṣe gan-an. Máa lọ tiẹ̀ máa wọ̀rì èmi á ṣètò ẹ̀ máa wọ̀rì. ẹ ṣe gan-an. Bọ́ọ̀tì ti wà òkè. ẹ ṣe gan-an. ẹ wò mo really appreciate effort yín. ẹ ṣe mo dúpẹ́. ẹ tún fẹ́ fún bàbá yẹn lówó ẹ ṣe jẹ́ ń fún. No, ẹ má wọ̀rì. ẹ fún mi nọ́mbà yẹn. All right. Kí ló pẹ́? David. Ó ti rìn. Ó wà níbi tí mo ti ń charge. Orúkọ wo ni kí mi fi ṣe bẹ́ẹ̀? Nancy lórúkọ mi. All right. Take care. àfẹ́jù lélẹ́yìí o ìfẹ́ àfẹ́jù òǹkó bá níyàn. Kíni níbo ló ti rówó yìí? Owó níbo mo ti rí? Owó tó bèrè mo kó fún. O ní 15. Oṣù yẹn parí. Sọ fún mi jẹ́wọ́ níbo ló ti rí? Ó fẹ́ mọ ibi tí mo ti rí. Wo ìgbà tí mò ń bọ̀ ọ̀gá àfọ̀sọ ó ní mo rí lápò ọ̀gá mo fi ní wá kú fún bẹ́ẹ̀. Àdúgbò tó pọ̀ yìí. Bẹ́ẹ̀ ni. Lọ̀gá gbàgbé inú àpò wọn. Inú ọ̀gá mọ̀ wá bú o. Tẹ̀yìn gan bu ẹ̀rọ òrùn sa. Ẹ tó ti mọ́lẹ̀ amúdángẹ́gẹ́. Má bìí tó ń bolo ti rówó. Ìbò òun wájú sálá ni. Ìbò ló ti ń ṣiṣẹ́. Èmi mọ tó kàn náà rẹ̀ tó yanu wá kí ni? Wo ìyá mi lè ránṣẹ́ sí mi. Ìyá rẹ̀ ti ń tèrè ògì. Iṣẹ́ kí ni ṣe tó tún ṣe ló sọ máa ẹ̀ sí ògì tí ń tà ní. Wo abo ẹran wọn náà gbé tà wọ́n sì fi ránṣẹ́ sí mi. Abo ẹran ń gbé pé ìyá rẹ̀ abo ẹlẹ́dẹ̀ abọ̀rànú ìyá rẹ̀. Ọmọ rẹ̀ ní fi ju àṣà sí ọ̀pọ̀lọ́ ọmọ wọlé ìyàbú ẹkún ọmọ òfò ìyá àbànújẹ́. Dákun abo ẹran tí ìyá rẹ̀ ṣe tà sọ wá tún sẹ́ǹdì owó sí ọ ni. Wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi ni mo ti gbà á. Ṣé bí ìyá rẹ̀ ní kọ́ wá ọmọ iṣẹ́ kó lè jẹun ọmọ náà sí dààmú ọmọ ni ọmọ bá ń lọ́rùn òkú òbí mọ mi ìbí ọmọ lé ìyàbú ẹkún. Má bìrù nítorí Ọlọ́run o. ATM tí kò lè fi gbowó rà. Dákun fi mí lẹ̀ mọ́jọ lẹ́nu. Kí ló dé? Owó tiẹ̀ ń bẹ̀. Mọ̀gá ẹ̀ ti wèrè. Ẹ̀yin méjèèjì ẹ wá pé bí kò tó pẹ́ tí ń jinra yín pé tọ̀ ọ̀gá gbàgbé owó sínú àpò ìwọ wá kó ọwọ́ àfilẹ̀ tó yẹ pé kò rá nǹkan fọ jíǹsì rẹ̀ ju sí rondo lọ. Àbó nǹkan lẹ́jọ́ ń jinra yín.
kò sí wàhálà iṣẹ́ ti parí fún yín ó ti tán fún yín ní ọgbà táwa. orí pé ti fún kínní ìjẹ ni ó ní òun lójú ó máa kọ́ra kó mọ́ ọ dùn wo ojú rẹ ló sì rí ètè rẹ ò ní ibà. ó lè bá a. inú mi rè mo fẹ́ kọ́ ọ sọ ta ni òjò omi burúkú omi òfò tí ń bẹ láyà rẹ wọ́n tó yẹ pé ọ̀kan kò sẹ́ni tí ò tí ì gùn sẹ́ni tí ò tí ì gòrí rẹ̀ wọ́n tó yẹ pé bọ́ ọ bá gbẹ́sẹ̀ kan báyìí gbogbo okùn tí ń bẹ́ẹ̀kùn rẹ̀ àtọ ọkùnrin ló kún bẹ́ẹ̀ àwọn ogun òdìlé ogun òdà àwọn ogun òfòrò ní bẹ́ẹ̀nù rẹ̀ àwọn tí ń gun ọ̀gàn wọn máa lé ìgbésẹ̀ tó máa ń bọ̀ sọ̀ mọ́ fa sọ́ọ̀bù òun ni ọmọ ọrùn yẹn látàbí òsì mọ́rùn jáde lẹ́nu ni ìwọ. ilẹ̀ ó ti mọ̀ pé kọ́ọ̀dì èébú náà lòbí tó ayé rẹ̀ yọ̀rọ̀ tán báyìí jó mọ́ ọ bú lọ sórí bó ti wà owó tó bèrè lọ́wọ́ mi lọ́jọ́ sí ọwọ́ rẹ̀ mo ti gbà tí mo lẹ́yìn fún ọ bẹ́ẹ̀ ni. òpò ní sábà máa wá wèrè ló mọ̀ gbà sálárì níwọ̀n àti yóò máa fún ọ tó yẹ pé eyín rẹ ló mu tàbí ìpamọ́ alásàrò èmi ní àwọn fún ọ lówó nígbà kún bọ lọ́wọ́ aláṣọ pé kí ni mo rí kíní kan láàrẹ wẹ̀kẹ́lẹ̀ sí lẹ́bí kíní àbí ọkùnrin àǹfààní wo ni bẹ́ẹ̀ yín ju rẹ̀ ìwọ tó lójú tó làwọ̀ tó làwọ̀ jẹ́ tó múra bí okó tó sàǹfààní wo kíní tó pọ̀ nínú ìbànújẹ́ lọ́mọdì ọyá sọ tí wàá sọkọ̀ yẹn wò bẹ́ẹ̀ ni pépèpè. ẹ bẹ́ẹ̀ gọ́ sẹ́mi ọ̀sán ìdíyẹ́ dàwà ẹ máa lọ. nìkẹ́ni. ẹ máa lọ. ọkọ̀ òpó aláṣọ dúdú òrìrú ọkọ ìyàwó ìdí ìyàwó ti bọ́ sálẹ̀ ó ti jàǹjàǹjàǹjàǹjàǹjàǹ olóòsì alákọ̀ pampasì wẹ̀yìn rẹ̀ ṣe rí bí ìsàlẹ̀ àdàlù oníranù sóbìn lélẹ́yìn ẹ̀kẹrin dẹ́gbẹ́ ó sì sọ̀rọ̀ bàbá ẹ̀sẹ̀ ń sálángálẹ̀ wájú rẹ̀ bíi plasma tv tí wọ́n lẹ̀ mara àgànà aláyé lókùúta wèrè. ẹ mọ̀jìnà sórí bùbá tó fẹ́ tẹ̀yẹ ọrùn ẹ̀yẹ kó jẹ́ kó wọnú dáadáa kó dàbí ọrùn bùbá àwọn Ghana ẹ̀ráǹdì ló lóhùn fẹ́ ṣó ti yẹ ní sí. ẹ wo píkṣọ mi. ó ṣe 20,000 naira sí mi sí òun ni ọ̀rẹ́ mi tí mo sọ wípé ó need mechanic tí mo bá wá mechanic tó tún mọ́tò ẹ̀ ṣe. ọmọ tó dá báyìí ló kú ọlọ́pàá. mi ò sọ pé ó kú mo sọ wípé ó sẹ̀ǹdì owó sí mi ọ̀rẹ́ mi ni ó sẹ̀ǹdì owó sí mi. ó jẹ́ àwọn ọmọ tó lẹ́nu ṣé eré tó wọ́n mọ́tò yẹn tó ń sáré ṣínà bọ́lẹ̀ eré tó ń sáré ṣínà bọ́lẹ̀. wọ́n ní wọ́n sẹ́ǹdì owó sáwọn 20,000 owó. ẹ̀rọ ni mo sọ pé kí ló wọ́n lọ sí express. owó 20,000 owó. wọ́n sẹ́ǹdì ẹ̀ sí wọn. wọ́n gbówó lọ́wọ́ ẹ̀. wọ́n sẹ́ǹdì owó sí wọn owó àti tó fi hàn yìí. kí ló ṣẹlẹ̀ ó bá jẹ́ naija bẹ̀tì. òun ni ọ̀rẹ́ mi tí ẹ̀jẹ̀ sunwọ̀n yín kó lè yé yín. òun ni ọ̀rẹ́ mi tí mo sọ pé mo bá wá mechanic tó bá tún mọ́tò ẹ̀ ṣe. mechanic ni wọ́n. èmi bá wá mechanic tó bá tún mọ́tò ẹ̀ ṣe. ó wà fún ẹ lówó. yes àtìgbà yẹn láti máa ń sọ̀rọ̀ ó máa ń pè mí èmi náà máa ń pè so we are now friends. ẹ wo àwọn ọmọ bìrì wà tán sí kó ṣòro o kó ṣòro ẹ o torí bí mo kọ torí tó sẹ́ni owó sí ẹ o wọ́n rẹ̀ pé bí mi ìkọ́ ẹ ṣàkíyèsí o. no we are just friends ẹ má wọrí tí. ẹ wà nínú friends. ẹ má wọrí ẹ̀yin lẹ ti máa ra nǹkan fún mi tí bá wá síbí báyìí èmi náà fẹ́ ra nǹkan fún yín lẹ́nu anything tí wọ́n bá fẹ́ jẹ máa sanwó ẹ̀. àtẹ̀mí náà rà dé mi. no problem wọ́n náà ra títí ẹ̀. kí ni ẹ. wọ́n ló ń jẹ oúnjẹ wọ́n fẹ́ ra oúnjẹ fún yín. oúnjẹ. oúnjẹ. èmi ò oúnjẹ. oúnjẹ. káàdì ní kó rà fún mi kírẹ́dìtì ní kó rà pé mi. ẹ máa rí oúnjẹ fún mi ṣá. ayé ṣòro ayé lè tó lè wọ́n ṣe báyìí tó ṣe báyìí tí bí káyà sí yẹn èmi ò kò jáde mọ̀ tó lẹ̀. dolú wo koko àjàwọ̀ koko irú wo koko mọ́ orí èékánná wo koko mọ́ ìka akọ́ ti pàdé abo gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. You love me, I love you. You cherish me, I pay you back. AFEJU o. Ó ṣe máa jẹ́ nìyẹn o. If you cherish me, I pay you back. AFEJU o. Bókùnra wọn kan lójú sọmọ àjọ lọ ni torí etí kan ò yẹ rí bàtà kan ò yẹ sẹ́. Hello babe. Yeah, I'm fine. Why don't go? Yeah, where are you? Yeah, mo wà ní hotel. Hotel? Yeah. Hotel? Kí ló lọ ṣe hotel? Èmi àtọ̀gá mi wá so ó wá sì fèmí sí hotel. Hotel? Yes. So o dẹ̀ lálejò kankan hotel? No. I'm alone. Kí ló tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀? Lọ́sàn-án o ní àlejò kankan hotel lọ́sàn-án. I mean today. Lọ́sàn-án. Yeah. Not at the moment kò ń ṣe bá ṣe sọ̀rọ̀ yìí ó tọ́ ni mo lálejò ní hotel ní ọ̀sán because
Nancy náà wá sí around hotel. Fine, that is all what I want to hear from you. Nancy, it's same Nancy. Do you mean Nancy? I'm only day in So, Nancy told me come back to our bed hotel. New hotel. No, hold on. Show me káàkiri ni. Kí ni gbogbo eléyìí now? Ṣé o trust me money? Trust. Can trust you at the beginning. No, don't tell me. Desola, what's wrong with you? Kí ló ń ṣe now? Stop. Enough is enough. In trust. Are you talking about trust? Hey, you're a furniture. Oh, then try me. You are trying me. Just imagine. No. She will not stay away from you, right? And you're not ready to stay away from her. Oh. Enough is enough. Babe, enough is enough. Enough is enough. It's okay. Well, all right. Dada Lumade. Osipode Dada Lumade. Oma Aliwaba. Osipode no. Oswala. I don't have anything to say again. Okay? Oh my God. Oh. Ṣé kò ń ṣe problem mo fẹ́ níyàwó báyìí pẹ̀lú lady? Kí ló ń ṣe now? Kí ni problem ẹ̀? Torí etí kan ò yẹ rí, bàtà kan ò yẹsẹ̀, àpọ́nlé kò sí o, fọ́ba tí kò lórí o. You love me, I love me. If you cherish me, I cherish you. AFEJU o. AFEJU o. If you cherish me, I pay you back. AFEJU o. Ikú àjọkú, àwẹ̀ àjọgbà, ká má ṣe rí alàgàtà lójú ọ̀nà ìfẹ́ wa. Ọ̀gẹ̀dẹ̀ tó wà létí odò kì í sunkún ọmọ. You love me, I love you. Mo ní ìfẹ́. I pay you back. AFEJU o. Gbogbo looks and credits o. If you cherish me, I pay you back. Ló ti mọ̀ wá papọ̀. AFEJU ni kò dá. Ẹjọ́ ṣe dáadáa. Ẹjọ́ ṣe dáadáa. Ṣágbádá lẹ fẹ́ wọ̀ ni. Ṣé kí n wá wàásù kó mọ rí mọ́ ń pé lára mi lẹ́fẹ̀ẹ́? Ó ti dá báyìí. Ó ti dá báyìí. Ẹ pẹ̀lẹ́. Yes ma. Ẹ pẹ̀lẹ́. Èló lówó mi. Èló lówó àwọn. Owó aṣọ wọn lè lò ní. 5,000. 5,000. Ìgbà wa ni kí n wá gbà. Ìgbà wo ni káwọn wá gbà wọ́n nígbà wo? Wọ́n ní. Ìgbà wo ni kán wá gbà táṣọ máa rẹ́dì? Next week. Next week kí ni? Bí around 6 or 7 o'clock. Ẹ̀yin náà padà wá next week. Ẹ dákun ẹ má disappoint mi. Haji. Ọ̀gá. Ajá wà lórí máṣíìnì. Irọ́ mo fẹ́ kọ́ wà òkè kí nǹkan straw ẹ̀ wọlé lẹ́ẹ̀kan náà ni. Báwọn mi, aṣọ tí mo wọ̀ lọ pátí wọ́n ló máa rán. Irú àti ìbàdí ẹ̀ ni mo fẹ́ ọjà síbí. Kò sí pírọ́lẹ́mù. Èèyàn lẹ́ẹ̀fì mọ̀ pé Ọmọ dáadáa. ọjà tọ̀ ni. Ọmọ dáadáa. Good boy. Àti ẹ̀yìn. Madi kọ́lé o. 100 category 8 centimeter. Àló ti ta fún yín. Jọ, o fẹ́ bèrè kíní kan lọ́wọ́ ẹ̀. Ṣé aṣọ eégún ló fẹ́ rán fún àwọn fámílì ẹ̀ ni? Ló ṣe mú lórí pé mo ní kó mú rọ́rùn àti bùbá tó wá mú láti orí tó mú dé sálẹ̀. Àbí kìí ṣe bẹ́ẹ̀? Ọ̀gá mo mú gèlè mọ́ ni. Ẹ mú gèlè mọ́. 60. Wọ́n ti ń bẹ̀rẹ̀ aṣọ wíwọ̀n. Àbí ògbé tí ẹ̀ látẹ̀yìn bí ọmọ tó rúpò kíláàsì tó lòun gba nọ́mbà púpọ̀. Àbí kìí ṣe bẹ́ẹ̀? Èmi ò tí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́jọ́. Sórí bí mo ṣe ń wẹ̀ yìí, o ti ṣe freedom, àmọ́ ò tí lè kó mi. Lọ lé kọlọ sọ́wọ́n fámìlì ẹ̀, ọtí o, ògógóró, ẹja, iyán, ẹran ìgbẹ́ àti iṣu kọ́kọ́ gbẹ̀, kọ́kọ́ wá bá mi kí n jẹ, ó dẹ̀ ìyànjú 6 kó tó kọ́ṣẹ́ parí bí. Aginigbagiri dọ̀rọ̀dọ̀, ọ̀dọ́ ọ̀dẹ̀, yọ ìmúhùmà.
rádaràda jọ tó lọ́wọ́ wá wọ́n mi kí ló bẹ̀rẹ̀ aṣọ láti 60 tí ẹni sùn ọ̀gájí kí ló ṣe ẹgbẹ́ ọ̀gọ̀gọ̀rọ̀ ṣó fẹ́ fà straw ni ṣé kọ́ ló bẹ̀rẹ̀ straw wa nǹkan tó fẹ́ fà mẹ́ẹ̀ torí pé ó ṣe kí ni wọ́n ṣe ní pòpòpòpòpòpò àwọn ẹ̀rọ sọ́dọ̀ àwọn ìjọba àwọn máa yẹ fẹ́ ni. David, ìgbà míì máa ń wà tó jẹ́ pé ẹ̀rù máa ń bà mí. Kí ló ń bà ẹ́ lẹ́rù? Lórí ọ̀rọ̀ ìfẹ́ wa, of course. Sorry. Hello? Yeah, mi ò sí nílé. Níbo ni wọ́n wà? Okay. Mi á pè ẹ́ má worry, màá pè ẹ́, but mi ò lérò pé ó lè possible ni. All right, yeah, bye. Bye. Is that not Nancy? Yes. Yes. Tó ń sọ ń sìn pé ikú nìkan ló dẹ̀ lè yà wá. You love me. Mo dẹ̀ sọ fún pé wù ń bà mí. So there's some making for kobale kò sí nǹkan kan. So ọ̀rẹ́ mi lásán ni. You still have got to call her. Oh, ti yé mi ọ̀rẹ́ lásán ni. Ọ̀rẹ́ lásán ni. So di bete ba to oh my God. Excuse me. Ó yẹ kó fún mi ní respect tèmi now. Ó tún ní guts láti pick call yẹn lójú mi. Ṣọ́rọ̀ kí n pick call ọ̀rẹ́ mi ni. Hello, excuse me. Ẹni tó ń sáré ìrèdí ọkọ̀ ìfẹ́ ẹ ṣọ́ra ohun tó dára o kò lè dára tó sùúrù ẹ gbọ́ ìfẹ́ àfẹ́jù o kò bá níyọ̀ nǹkan dára ẹni. There is nothing implicating in this video. Kò sí nǹkan tí mo rí tó bad níbẹ̀. Yes. Daddy, what is so I don't think I can do this anymore. Àbíkẹ́. Sir. Àmójúkúrò ló máa ń mú ẹ̀mí ìfẹ́ gùn. Gbogbo nǹkan kọ́ lèèyàn fi ń bínú o. Oh, you think I am perfect? I am not. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣẹ̀yà ẹ̀. A máa ń ṣe ara wa. Àmọ́ torí pé ó máa ń mú ojú kúrò lọ́pọ̀lọpọ̀ àṣìṣe mi. Ìdí nìyẹn tá a ṣe nífẹ̀ẹ́ ara wa tá a dẹ̀ ṣe wà dì sí. Look, gbogbo nǹkan kọ́ lèèyàn fi ń bínú o. If you truly love David, you have to accept him for who he is. Daddy, David is a chronic cheat. I understand. To you, he might be. But, ṣé kí n sọ fún ẹ? Ọmọ àlè ni wọ́n ń bẹ̀ tí kì í gbọ́. Ọmọ àlè ló dẹ̀ ń rí bínú tí kò ní bínú. Jẹ́ n béèrè kankan lọ́wọ́ ẹ̀. Ṣé o ti bá pẹ̀lú irú ìwà yìí rí? So, gbìyànjú kó o dáríjì David. Má jẹ́ kí nǹkan kékeré kó dàrin yín rú. Sọ̀rọ̀ mi yé. Please think about it. Pẹ̀lẹ́. Sọ̀rọ̀ rẹ̀. Hello? Sorry, who is this? Ekason. Ẹjọ́ ṣe Dásọ́lá mo bá sọ̀rọ̀ ni. Yeah. Nancy lórúkọ mi, ọ̀rẹ́ boyfriend. Nancy? So you still have the guts to call me? Hey, baby o furnisher. O tún ní guts láti pè mí? Ẹ wo wọn tí ẹ ní sùúrù. Ọ̀rọ̀ orí bẹ́ ṣe rò. Ọ̀rẹ́ lásán ni mo jẹ́ sọ́kọ yín. Ẹ ní sùúrù, ẹ wo ẹ jọ̀ọ́ mo fọ́fọ́ Ọlọ́run bẹ̀ yín. Ẹ má misunderstand friendship mi àti boyfriend yẹn, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Ọ̀rẹ́ lásán ni mo jẹ́ sí ẹ jọ̀ọ́. Ẹ má torí ẹ bọ̀kọ yín jà. Just get away! Hello?
Kí ló wá dé tí ò gbé wọn? Ṣé bí mo ní kí n ṣàlàyé ọ̀rọ̀ fún ni kó? Kí ni gbogbo ilé wa? Fuck you, like. Hey, with me, oh. You love me, I love you. You love me. If you cherish me, I pay you back. AFEJU, oh. AFEJU. If you cherish me, I pay you back. AFEJU, oh. Odolu won koko, aja won koko. Irú won koko mọ́ orí, èékánná won koko mọ́ ìka, akọ ti pàdé abo. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. You love me, I love you. You cherish me, I pay you back. AFEJU, oh. Bó ṣe máa jẹ́ nìyẹn o. If you cherish me, I pay you back. Olólùfẹ́ mi. AFEJU, oh. Bókùra wọn kan lójú sọmọ, àjọ lọ ni torí etí kan ò yẹ rí, bàtà kan ò yẹsẹ̀, àpọ́nlé kò sí o. Fọ́ba tí kò lólórí o. You love me, I love me. If you cherish me, I pay you back. AFEJU, oh. AFEJU, oh. If you cherish me, I pay you back. AFEJU. Ẹ máa tún tà fún ọdún báyìí. Ilé ìlànà gbẹgbẹ ẹja ẹmẹ́sì gbogbo ẹ̀ papọ̀. Ìyá Àmọ̀dí, owó oúnjẹ 3,000. Ẹ má bá mi pé ìjọba bá mi gbé lọlé. Èmi fúnra mi lè gbé lọlé. Ewu náà bọ̀rọ̀ bá mi gbé lọlé. Tó kí lọ fẹ́ bá ń gbé lọlé, mo lówó oúnjẹ 3,000, 1,500 àti 1,500 ó jẹ́ 3,000, 3,000. 3,000 ẹgbẹ̀rún mẹ́ta, òun lówó oúnjẹ. 3,000. Méjì tí mo fẹ́ rà ní. Ẹ wò, tí bá ti bẹ̀rẹ̀ sí, ẹ máa gbé sórí mi. Èmi fúnra mi ni màá rò. Màá bá yín gbé. Hello? Báwo lè ṣe máa ṣe báyìí náà? Mo bá yín sọ̀rọ̀ pé máa wá láago 4 ọ̀sán. Ẹlẹ́mọ̀ wá ṣọ́ọ̀bù. Omi kẹ̀! Ta ló dọ̀ mi sí ṣọ́ọ̀bù? Wọ́n dọ̀ mi sí ibi ṣọ́ọ̀bù. Ta ló máa ń sọ̀rọ̀ wọn dominu? Ṣé gbádùn ṣá? Mo ní mo wá ṣọ́ọ̀bù yín, mo fẹ́ gba ṣọ́ọ̀mù yẹn, bá mi sọ òṣì ọ̀rọ̀. Sọ̀rọ̀ sókè mi ò gbọ́ kọ́tà ẹ̀ sọ ẹni pé. Ṣé kétí sà? Mo wà ń bí, ọlọ́ba wà ń bí, àjí wà ń bí, mọ̀dínà wà ń bí, wọ́n ti ń bá mi wà bẹ́ẹ̀ náà. Ẹ máa bọ̀ jàre tí tó bá yẹ pé mo ní láti amend nǹkan bẹ́ẹ̀ kọ́. Bọ́ọ̀lẹ̀ báwo? Ṣé mi ta bọ̀lẹ̀ ni? Àwọn ọmọ wa ṣọ́ọ̀bù ẹgbẹ́ aṣọ fún ọmọ ẹgbẹ́ akọ́tọ̀ fẹ́ gbà lọ́wọ́ ọmọ èwo ní bọ́ọ̀lẹ̀ ṣé mo ta bọ̀lẹ̀ nínú ṣọ́ọ̀bù tẹ́lọ̀ ni. Bọ̀lì báwo? Ẹ wo dàbọ̀. Ẹ wo mo ti ń bọ̀ èmi fúnra mi ti ń bọ̀ lé ẹ má wọrí èmi fúnra mi ti ń bọ̀ lé kò sí wàhálà. Alọ́ba mẹ́ta ti ń bá yín wò wọ́n láwọn ti ń bọ̀. Wèrè jọ ni gbogbo yín bí mo nǹkan tí mo ṣe wá síbí bàbá wa ṣe mi ì mọ nǹkan tí mo ṣe wá síbí bàbá ọ̀gá yín ò gbádùn inú ara yín ò yá. wọ́n lọ́dọ̀ mi sí ṣọ́ọ̀bù. ti máa lọ. wọ́n tún wọ́n tà wọ́n lè. ti máa lọ ẹ wá gbé. ẹ wo ẹgbẹ́ kejì náà sí ẹgbẹ́ kejì. ẹwẹ́ bá a sọ fún ọkọ̀ bá a bí. ó dàbọ̀. àǹtí nẹ́ẹ̀sì gbogbo bẹ̀yẹn mo ti tú pátápátá mi ò ráṣọ tó jọ má sọ yín bẹ́ẹ̀ rárá. bí tó máa gbé mi kì í ṣe Nelson Nancy lórúkọ mi Nancy. orí ẹ̀ ló burú Nancy wọ́n ń jẹ́. o èsì tó sí mi lára gbẹ́jà wẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ìṣá. ẹ̀gbọ́n bọ́lá bíbélì ti ẹ̀rọ ní ọwọ́ ìṣe bí òṣì. èrè yín náà má bínú. wàhálà ẹsẹ̀ yìí bó ti wà kó gbogbo sọ́ọ̀bù kò lè ẹ̀yin náà ti mọ̀ pé ọ̀gá ìfẹ́ gbé aṣọ fún akáwọn ẹ tó wò ọ̀gá ti parí gbogbo ẹ̀ o àmọ́ bí wọ́n kíìpù ẹ̀ sí mo fọlọ́ ṣẹlẹ̀ yà lérí àfi tí wọ́n bá dé ẹni sùn gbà wọ́n ti sọ pé àwọn ti ń bọ̀ wàhálà wọn ò ní pẹ́ dé. gbogbo yín lẹ gbádùn pátápátá. ẹ má bínú. ẹ̀wọ̀n ẹ̀pẹ̀lẹ̀. àǹtí Dásọ́lá. àjí ẹ káàbọ̀ ẹ bàtà bọ̀ ṣáájú wa ọ̀gá yín dà. wọn ò ní pẹ́ dé òun náà ni àwọn màdàndó lè wọ́n ti pè wọ́n. ẹ má tó pé wọn á tètè pè wọn.
Dáadáa. So it's you. Show no mommy ni. It's you. Ìwọ ló ń disturb relationship mi. Ìwọ ló jẹ́ kí relationship mi ní peace. Ìwọ ló ń disturb David. Ilé ni jẹ́. Torí jota bá gi bí báyìí, ó ní ibi wọlé. Bẹ́ẹ̀ ni. So that means tó máa kú pàdé tó máa pa lẹ́ni. Bẹ́ẹ̀ ni. Auntie ẹjọ́. No! Ẹjọ́. Show no mommy ni. David. Èni lè jẹ́. Ẹni sùúrù tẹ́ ń ṣe balabala bí ẹni jẹ̀rọ yẹn ní sùúrù. Ẹ kàn rí yẹn kàn sọ̀rọ̀ sí yan ṣàkàṣàkà mo dé mú ètò kí ló ṣe. Ẹ rí yàn bí ẹni ìwọ ló ní sọ̀rọ̀ kan mo lè ti rí mi pẹ̀lú ọkọ ìta lọ́kọ yín mi mẹ́tò tọkọ yín jẹ́. Sọ̀rọ̀ mo David. Yeah. David boyfriend mi. Ọ̀rẹ́ mi ni David àti Emmanuel. Ọ̀rẹ́ just here. Àwọn ìjà tẹ́ máa jẹ bí ọ̀rọ̀ ní ẹni sùúrù. Ọ̀rẹ́ mi ni David náà ṣé David sọ fún mi pé òun fẹ́ mi ni ọ̀rẹ́ mi nínú. Ọ̀rẹ́ mi lásán ni. Ọ̀rẹ́ kí la já bí ọkàn ṣe. Yeah. Ọ̀rẹ́ kí la já bí ọkàn ṣe. Tọ́gà yín bá dé. Mo ṣe balabala yín pé. Lórí ọkọ mi. Dọ́kọ̀dọ́kọ̀ nínú dọ́kọ̀dọ́kọ̀ níbi ọ̀sẹ̀ tó mi. Sọ́mọ̀ pé olórí ibú ni àdásọ́lá yìí. Wálé ò ní kú re. Ayọ̀ níyọ nígbà tó ti kó sínú àtọ́ sáyìn mo ti wọ̀ pé yóò fi tiẹ̀ pa kò bá tèmi. Àti nọ́ọ̀sì tó ti pé mo ti fún wọn sáǹpù rẹ̀. Wọ́n sì sọ pé cool down. Wálé wọ́n gbowó lọ. Tí ìbá tẹ̀ sí pé kọ́sọ́mọ́ always right wọ́n kó fẹ́ dìgbà sùn wọn. Kí ló mú mọ́ dìbà ẹ̀? Wọ́n náà tún kàrà ní tẹ́lẹ̀ pé torí owó tán gbé lọ. Owó kìnnà yín dẹ́gbẹ́ òṣìlẹ̀ ṣe ká bí ẹran aṣẹ́wó. Nítorí pé àtìlẹ́sìn tọ́jú kò sílẹ̀ tó pẹ́ rò gbà owó náà lè mójú ayé yìí. Bẹ́ẹ̀ni olórí ikú tiẹ̀ náà sọ nígbà tó pé wọ́n ti ń kówó fún ta. Àwọn àǹdẹ́bìtì ni àǹdẹ́bìtì owó jáde ni. Bọ́ọ̀kì báyìí lówó ti wà lọ́dọ̀ wọn. Báyà kò lọ wá aṣọ. Ẹ ṣọ́ra ohun tó dára o kò lè dára tó sùúrù ẹ gbọ́ ìfẹ́ àfẹ́jù o ẹ wo nǹkan dára ẹni kò lè yí padà. Can you imagine? Ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo wa pálapàla yẹn náà? You are so lucky. Ọjọ́ la pé mi ò bá ẹ ń bẹ̀. If I had met you there, èmi fúnra mi bá pé ọlọ́pàá kọ́ wá arrest ẹ. What rubbish is that? Ó lọ ń bá ẹ tójú ẹ lọ́jà. Bọ̀ àgbà tí ò fẹ́ wọ́ sí òun náà ní rìnrìn dọ̀tí. Dádì Nancy gangan ni o máa rẹ̀ lágbà. Ṣó ń gbọ́ ọmọ ẹ? Àbíkẹ́. Mo ń bá sọ̀rọ̀ ó ń pàṣà mọ́ wájú mi. Where are your manners? Dádì ẹ̀ ló ń fún létí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. No, kò tí ẹ lè. Kò tí ì pẹ́ jù. I called David and he told me pé ọmọbìnrin yẹn ò tí ì bínú jù. First thing tomorrow morning, make sure pé o pe David no tí ẹ lọ bá ní kó o lọ apologize and look for a way to sort this thing out otherwise. Daddy, mommy. Ṣé o ti ríra ẹ̀? Ṣé o ti rí? If you know what is good for you, tó bá ti di àárọ̀ ọ̀la bó ṣe sọ yẹn, má dá lé mi rú o, kó o tètè mọ bí wàá ṣe lọ bẹ̀ David àti dádì ẹ̀. If not, mo yọwọ́ mi. Mo yọ. Mommy. Daughter. Oh my God. Just don't understand. Kò lè dára tó sùúrù o. Ìfẹ́ àfẹ́jù ṣẹ́gbọ́ kò bá ní yọ. Ojú tẹ fi wọ́n wá kò ní fọ́. Yes, David. Etí tẹ fi mọ́ wá. Ṣé o ṣú ọ̀sà pé kò sí nǹkan kan láàrin wa àti lady? Yes. Because every time the Dasola complain, pé nǹkan kan wà láàrin. And I don't want to buy into that idea. Yes, obìnrin jowú. Of course, obìnrin lèmi náà gbé sí. Obìnrin jowú. And wọ́n máa ń tẹnu mọ́rọ̀. If truly tó bá ṣẹlẹ̀, màá wá disappointed. Are you sure? Mi ò fẹ́ kí nǹkan kan dá wà lálẹ́ láàrin wa àti ẹ̀rù. Fine. Of course, I want to believe that I trust you. But me, fẹ́ anything tó máa jẹ́ pé mo ti stand in for a very long time over disappointment. Yeah, that's okay. No problem. Kò sí wàhálà. All right. Thank you. Ọ̀rọ̀ wà tí mo fẹ́ bẹ̀ sọ.
ọ̀rọ̀ tó dẹ̀ fẹ́ sọ fún ẹ yìí bẹ́ẹ̀ kò gbọ́ bẹ́ẹ̀ kò dìkú kò dẹ̀ fi má jẹun kò dìkú dáadáa tó ti yẹ nísì. mọ́dí pálọ́ra àmàlà fún AFEJU wà bá mi rà ogun fèsì. Bra David ẹ kú gbà. aláṣẹ àṣì ẹ̀pọ̀ ọdún náà ti ń ṣe ìpínlẹ̀ ìjọba mẹ́ta yìí ẹ bá sọ̀rọ̀ báyìí ọdún náà ètò ẹ̀kọ́ ẹ̀sìn sí ṣọ́nà bẹ́ẹ̀ tó máa wò gbogbo nǹkan tẹ̀sán ó máa mọ̀ ọ̀rọ̀ iṣẹ́ o. àbí sùúrù lọ́rọ̀ àwọn ọmọ tá a bí. kó wá sọ́dọ̀ ní tí mo bẹ̀ sọ ọ̀rọ̀ Dasola ni Dasola wá bí lánàá ló ń sunkún wọ̀ wọ́n yẹn sunkún ló ń làágùn mo ní Dasola kí ló ṣe ló bá lò tí kù ohun tí kù wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ òun kó sì kọ́ tó sọ̀tọ̀ wá ẹnìkan òun náà sìn o àbí yẹn á sìn o wípé òun ni ìwọ̀n gbé kiri báyìí kan pé ó ti ráyè tó òun mọ́ pé torí ẹ̀ ó kọ́ bẹ̀rẹ̀ sí ní sunkún máa dà á òun dẹ̀ wọ́n pé bíbá yìí ni ìwọ̀n ń jẹ̀ sí bó ṣe wá sọ fún mi. jẹ́wọ́ ṣe lọ tọ́ ní násì ló fẹ́ násì. ṣẹ́yìn ò trust me mọ́ ni. ẹ bá mọ̀ pé ó ti ṣe ṣìnà ẹ mọ̀ pé ó ti ṣe ṣìnà. ọ̀rẹ́ mi lásán ni Nancy kò sí ọ̀rẹ́ mi lásán ni kò sí ìkọ̀kọ̀ láàrin wa. àìlà ìdílé tó máa lè Dasola lọ torí kí ni pásọ fún ìpínlẹ̀ lílọ ọmọ yẹn nífẹ̀ẹ́ gidi gan. ọ̀rẹ́ mi lásán ni Nancy ọ̀rẹ́ mi lásán ni. ọ̀bọ̀ bá jẹ́ kó sórí ẹ̀ kó dáa kọ́kùnrin máa ṣe báyìí kọ́kùnrin máa ṣe ṣìnà kó dáa kọ́kùnrin máa ṣe ojú méjì ìyẹn òṣèkò kó dáa. mo ní ọ̀rẹ́ mi lásán ni kò sí nǹkan kan láàrin wa. ṣùgbọ́n tó bá rí bí Dasola ṣe ń gé wọ́n ké gidi gan o tó ń wà mí lójú báyìí tó bẹ̀ sí ní ké tó bẹ̀ sí ṣoríṣiríṣi ṣé ẹ̀rọ kọ́ bí a máa ń jẹ owó tó yẹ ọkùnrin ló wá pọ̀ jù mọ nǹkan tó máa ṣàlàyé fún mi. ẹ má wọrí máa jẹ́ kó understand. kó wá solution sí ni o kó yá wá solution sí ni o tó ló tún mọ̀ pé bíbá yìí ló ń jẹ̀ sí mi lè fẹ́ kó sọ pé mi ń bẹ́ẹ̀ sí òótọ́ ọ̀rọ̀ o wọ́n lè máa sọ pé ẹni tó ti kò ní sẹ́ẹ̀sì irọ́ ló ń pa. ta ló sọ pé ẹni tí iṣẹ́ yìí di ti ni. David. bàtà tó ń ró pọ̀nlápọ̀nlá o ó ṣe tán yíya ni kí ló dé gan-an AFEJU tá a ṣe bára wa tán tá a fẹ́ fara wa nítorí AFEJU o. tí ẹ gbà kó náà. ọ̀tọ̀ ọ̀rọ̀ tó ń sọ right now wrong bọ́ọ̀lù ṣe máa sọ pé olóyún fún mi ṣóyún èmi mọ́ ní kápẹ́lẹ́ ní àbí kíni how ṣé ẹni tí Yorùbá jẹ́ ṣe kópọ̀ ṣé máa ń lóyún fún yàn ni ṣáàṣì kọ́kọ́ ni ṣáàní kọ́kọ́ ni. mo lóyún fún ẹ David. irú oyún wo leléyìí. tí ẹ gbà kó wo náà náà gbá náà tí ẹ wo. I don't understand. oyún. No, not what you think. No. David. Kíni? Ṣòtí Kíni mo kọ́? Ṣòtí kọ́tọ́kọ́sì. Ṣòtí dáre mi àti gẹ́fìrì mi rú ni. Ṣé bá ń sọ ti wà ní? O the fílẹ̀ mọ́. What's wrong now? Why? Bẹ́ẹ̀. David. Kí tó wá lọ fọkùn ayọ̀nù ṣe kiri torí kóhùn gé kókó láàrin. Okùn kí wàá ní ta ló fún ọ ní ránkì. Sọ ọmọ tó wọn kọ́búrà. Ọ̀gá ẹlẹ́wọ̀n mọ̀ nù. Kọ́búrà. Kí n tó di kọ́búrà. Iṣẹ́ kékeré mọ̀ kọ́. Kọ́búrà tí wọ́n bá wọn ẹlẹ́wọ̀n gbóúnjẹ. Ta ló sọ fún ọ̀pọ̀ yìí ọbọ̀ òsì wà. Ngbà mo ti pé tọ̀ kílì ló fi máa fọ jíìsì jíìsì yóò funfun kọlọ́bùlù ó di wáìtì má rí pé gbogbo ẹ̀ pátápátá ló pé ọ bí ìkúnlẹ̀ parọ́. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Iṣẹ́ kékeré mọ̀ kọ́. Kíyẹn tó gba kọ́búrà nínú kágéko ọ̀gá nìyá. Kókó òfò owó lóge tó rí kọ́kọ́ bí ẹ̀ tí wọ́n gún yán tà ń lé sà. Wèrè wọnú. Fúnni burúkú ni ọ ni. Ṣé yóò jọ àwọn ọ́fíìsì rẹ̀? Wọn ò ní géètì ilé wọn ni. Mo ń bọ̀ àlejò. Ọdún òwe ti ríṣẹ́ sí mòmí àgbà ni mo ṣe hàn látẹ̀kan. Àmì adé ọdẹ wọ́n mi ọdẹ wọ́n. Ẹ má dìnnú. Ṣé orí inú ṣọ́wọ́ òkè? Oríran. Tí wàá fẹ̀fẹ̀ yóò fún tó dé bá tèmi jẹ́. Ẹ ti fẹ́ pẹ̀jẹ́ lẹ́nu mi lọ́dọ̀ sì pẹ̀jẹ́ lẹ́nu rẹ láwọ̀ ní. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Ní nìkan sáàkì ẹ̀. Ta ni ó sáàkì? Iṣẹ́ tó ń ṣe tí ò ní ìtumọ̀. Tọ́ọ̀kan gba sálárì. Ok, nínú gbogbo ilé yìí, ta ló mọ̀ tán láìkì jù, tọ́gà láìkì jù. Wọ́n lò ìwọ́n ìwọ̀n náà yé sí. AFEJU o AFEJU
onífẹ́ mi mo ní ìfẹ́ rẹ o ó ṣe wá dolówó kókó àjàwọ́ kókó bàtà tó ń ró pọ̀nlápọ̀nlá o ó ṣe tán yíya ni kí ló dé gan-an AFEJU tá a ṣe bára wa tán tá a fẹ́ fara wa nítan ya AFEJU o AFEJU o AFEJU. ọlọ́wọ́ aṣáájú ìjọba wáyé mo ń ṣiṣẹ́ gidi àṣàkẹ́ táìmù ọdún báyìí máa ṣe wàhálà ní látàrí tuntun ṣí rẹ̀ ṣé wàá níbi ṣé wáyé mo ń ṣiṣẹ́ gan-an mo ń tẹ́pá mọ́ ṣẹ́ mi torí pé mo ń wúwo torí ìtò wá gbà yìí oníkojẹ́ láti má dèbí mọ́ tó bá dẹ̀ fi wá débi kó wá kí mi ni àbí ṣé tí bá ránṣọ ṣó máa ń bá mi rán ni. èmi náà wá gbìyànjú mo kiri mi ò ta ni mami ò sì tí ì jẹun lé olójẹ́ kí ni kí wọ́n bá yín àti mẹ́jọ ìṣàánú mi. ṣé orí wọn bá tí mo fún ẹ lọ máa ní jì wọn bá tí mo fún ẹ kó máa lọ lè ṣùgbọ́n mo ti bọ́ ẹ ṣe wọn ọlọ́wọ́ aṣọ ẹ kí ló ṣẹlẹ̀ kí ọ̀dà tó báyìí kó máa wá lójoojúmọ́ kó máa lè dà fi tọrọ pé ìwọ náírà àmọ́ mi àti mi ẹ̀ fún mi lówó àti mi ẹ̀ fún mi lówó. ẹ jẹ́ ọ̀sìn ẹ ká sọ̀rọ̀. Happy married life. Ṣé rí àwọn táwa wà mí kò sáré táwọn olè ràn aránṣẹ́ eégún aránṣẹ́ eégún kò tó bá jẹ́ pé happy married life aṣọ wedding lè bá wà kò sí wàhálà without pressure mo ti wà mẹ́. Well, anyways, èmi wa ò bá aṣọ pé a fẹ́ràn aṣọ mi bí àbáyẹ̀wá. I'm Detective Pinup and here's my colleagues. Ṣé ní ìyẹn náà dáa kò sáré táwọn olè ràn ṣé ní jẹ́ pé láti bá náà ni mo wà lé fún yín máa bá yín lọ. No ma. Mr. David wọ́n ga wọ́n pa Mr. David wọ́n máa wá síbí. David. Yes. David. Àbúrò David ni èmi ló sọ bẹ́ẹ̀ náà bí ṣe wọlé bá wọ pa òbí David ni wọ́n ń wọ̀ yìí David ò lè sọ fún mi pé òun lábúrò obìnrin o ẹ jọra gan ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ jọra yìí gan. Ó dẹ̀ kí màmá ó dẹ̀ kí wọ́n pretend ni o. Bí wọ́n ṣe sọ̀rọ̀ wọn gẹ́lẹ́ ni. David tẹ́ pé bí ló bá jẹ́ kó sí tó bá ti jẹ́ tààrọ̀ tó bá ti jẹ́ tọ̀sán tó bá ti jẹ́ tálẹ́. Ẹ wò báwo ni ṣé wọ́n ti sí. No, actually. Èmi mo bí mi ṣe máa ń dùn wọn. Màmá ẹ wò kè ẹ wọ ẹyẹ tẹ́ bá ṣọ́ra ẹ̀wọ̀n lẹ máa kú sí. Kọ́kọ́rọ́ lájọ sọ. No ma, wọ́n sọ pé ẹ̀wọ̀n lẹ máa kú síná wí. Kò sí wàhálà ẹ má wọrí èmi lè tẹ̀yìn tó bá gbé ní pé ká gbogbo àjọ máa lọ ni àjọ débẹ̀ èmi kò mọ̀ kékeré ọmọ mi tí kíkọ̀ bá David sọ̀rọ̀. I think we should go. A máa padà wá mà. David. David ibi báyìí ló bá jókòó sí àbí kó jókòó mi báyìí David ẹ wò ẹjọ́ kíkọ́ ẹ tó parí fi ẹ tó ìbọn fúnra mi ní ọ̀dájú ẹ ti àwọn ọmọ fúnra méjì ló tún wọlé wá bá mi ó yẹ kó tún dúró. àjọ ní ìfẹ́ ara wa ta ló ní àfẹ́jù o ẹ wí mi o. You love me, I love you. You love me. You cherish me, I pay you back. AFEJU o. AFEJU. Mi ò bẹ̀rẹ̀ sóbìnrin. Ó yé mi pé pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti ṣe fún Mr. David àfẹ́sọ́nà wọn ni wọ́n ṣètò nífẹ̀ẹ́ sí. You must have felt rejected. Ó sílẹ̀ ń gbìyànjú àti sọ. Bóyá ẹ̀kọ́ fẹ́ fi ìbọn yẹn halẹ̀ mọ́ wọn and ó go off ó dẹ̀ hit wọn. Mi ì rí ìbọn rẹ̀ dépòdépò pé màá fi ìbọn pa ẹni lẹ́nu. Bọ́ọ̀ ni mo ti fẹ́ rí ìbọn. But ní agogo 9 ọjọ́ yẹn ẹ wà nílé Mr. David kí ló ṣẹlẹ̀. Àwọn táwọn kí mo wọ́n mẹ́. Àmọ́ kò pẹ́ sígbà tí mo débẹ̀ ní àfẹ́sọ́nà náà dé. Torí pé wá rí àwa méjèèjì pọ̀ inú bí ó yíṣẹ́ jáde. David dẹ̀ sáré tẹ̀lé láti ṣàlàyé fún un. Àmọ́ kò dúró pọ̀ ó lọ níbi. Kò dẹ̀ pẹ́ sígbà ẹ̀lẹ́mí náà fi ọ̀rọ̀ David sílẹ̀ tí mo bá tẹ̀lé. Lẹ́tà ni mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ kó lóye mi rárá. I am Detective Akin from State CID. And I'm Detective Bola. You're welcome. Can I see your identification? Sure.
Okay. Yeah. Can we listen from you again? We are here to see Miss Dasola. Miss Dasola? That's my daughter. Ṣé kò sí? Tó bá dé, a máa sọ nǹkan tó ṣe fún yín. Why Dasola? I don't know. Call her. Abike. Yes, mommy. Come over here. You have a visitor. Okay. CID. You're under arrest for the suspected murder of Mr. David Anifowoshe. Mother? Yes. My own daughter? Yes. No, how come? Hold on. Excuse me. I can't one day and more. But my family tell me. Yes, sir. We are from State CID. State CID where? AFEJU. Ó dá mi lójú pé kò wẹ̀ láti pa olólùfẹ́. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà tá bá bínú sọ òkò kò kí ń pẹ́ ẹyẹ. Mo fẹ́ kó sọ ìdí ẹ̀ fún tó ṣe pa àfẹ́sọ́nà ẹ̀. Dasola. Kí ni ìdí ẹ̀ tó ṣe pa àfẹ́sọ́nà ẹ̀? Dasola! Ṣé ìwọ lè gba ìwé? Ládùúgbò bí mo ṣe fún David tó o tún wá yàn mí jẹ. So, ká gbà wípé David ó cheated. Ìyẹn ló ṣe pa àbí? That's good. Ẹ̀kọ́ ti fojú mímu wọn. Since tó ti jẹ́ pé ó ti jẹ́ òpó olùpa. Nígbà tó bá délé ẹjọ́, ìyà tó bá tọ́ sí ẹ, ìjọba fi jẹ́. Torí pé òfin ò mọ̀ yí pé bádìí ẹ dá mi lógun máa fọ́ lẹ́yìn. So you can't take laws into your own hands. So now, get up. Dasola. Get up. Ó fẹ́ ni mo fẹ́ ọ, àjọ ní ìfẹ́ ara wa, ta ló ní àfẹ́jù o, ewì ni o. You love me, cherish me, I pay you back. AFEJU. Ẹ wo, ó dolú wo nkoko, àjà wo nkoko. Irú wo nkoko mọ́ orí, èékánná wo nkoko mọ́ ìka, akọ́ ti pàdé abo, gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. You love me, I love you. You cherish me, I pay you back. Quadri, kò sẹ́ni tó kọjá òfin, a gbọ́dọ̀ tẹ̀lé òfin. In the next 1 hour, wàá padà sínú ilé. Wọ́n wá máa mú ọ̀tọ̀ useless lọ sí òkú tó kà tó ń lọ kókó ọbẹ̀ lélẹ́yìí. Kí wọ́n mú mi lọ. Àwọn òwúrọ̀ jẹ́sí. Kíláàsì báyìí ní ìsìn wọ́n ti mọ́ ká lọ. Síbẹ̀ tó wà ń bẹ̀ ni lẹ́yìn ká mo gbàdúrà pé kọ́ lọ láyà tàlàfíà kéde bá wa láyà tàlàfíà. Àmúdá ń jẹ́ gẹ́. Èmi náà fẹ́ wọlé ẹlúwa mi bíi bí ń pa mí. Kò dí ìṣòro oúnjẹ iná ní ọ̀gá lẹ́wọ̀n. Ó tún pariwo pé bí ń pọ́n sọ́bí ṣépè fún wọn ni. Ìwọ náà níṣòro kí ní ọkùnrin bọ́ ọba ti rí báyìí ogun ayé ni ogun HIV ló ní. Kò dí ṣé bó wo náà jẹ ìfún ọjẹ ní. Àwọn ló ti dilẹ̀ ọ̀pọ̀ wọ́n ló ti bàjẹ́. Wọ́n ní ẹ ti wẹ́wọ́ sí àyàmà. Ẹbí burúkú ni ó pọ̀ ọ́ kú. Ọgọ́ bàjẹ́. Ẹnu tí ẹ ò gbà á kò tí ẹ ṣe ẹnu tí ẹ ò gbà ó kò sí tó kàn ń bẹ o èmi mo lè sọ ọ́
ẹnu tèmi. Wọ́n náà lọ sọ fún mi pé lẹ́rọ̀ fọ́ ní abẹ́ rẹ̀ ó ní ọmọ nígbà wo ló bí àtẹ̀jọ́ òun náà ló fi lè débẹ̀. ẹ lọ́wọ́ ẹ̀lẹ́ ó ti lábẹ́ ẹnu wèrè ti dúdú wèjìká rẹ̀ bíi pósítà Tinubu eléjìká fífi. Adébímpé. Adébímpé. A pè síbí láti get our information nípa ọ̀rẹ́ ẹ̀. Inú mi á dẹ̀ dùn tá a bá lè get our information sí i. Ẹ dúró, ṣé kò ń ṣe pé tó fẹ́ implicate Dasola sí? Implicate Dasola sí. In fact, if we are able to get all these facts, it will help a lot. Okay, actually, as far that it helps, I'm happy. I will be happy to oblige. Inú mi dùn. Ṣé o ti notice àwọn ìwà kọ̀ọ̀kan tí Dasola máa ń wò bí àwọn ìwà tó strange kọ̀ọ̀kan? In what sense? Nǹkan tó ń try láti sọ ni pé bóyá at times Dasola máa ń feel rejected, feel hate, feel depressed and all that. Ṣé kò sọ fún yín ni? Looking here. Dasola has bipolar disorder and she feels rejected and hated. Bipolar disorder. Á ti tó ìgbà wo tẹ́ ti notice ilé? Bí nǹkan bí ọdún mẹ́rin sẹ́yìn. Bẹ́ẹ̀dẹ̀ tó ń bọ̀ lọ́nà yìí, mo wò kí bóyá ká mú white. Àbí kí lẹ feel? No, me support white yẹn. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Sori, as a classic babes that we are, so I need láti lo nǹkan tó wà classy. Oh yeah, so I'm thinking of maybe we should use red. That sounds good. Babe, kí ló ṣẹlẹ̀? Ó kọ keep mood látàrọ. Gbogbo nǹkan tá à ń sọ ọ̀gùn ó ti ẹ̀ dá sí. Are you sure you're okay? Bóyá kò dẹ̀ fẹ́ lọ sí birthday yẹn. Babe, we're talking about the clothes. Ṣé red yẹn wà okay? Ó lè má like red. Dasola. Calm down. Take it easy. Easy. Babe, I'm sorry. I'm sorry. Ó tún ti padà. This thing again, ó tún ti dé sí. Okay. Thank you very much. You're most welcome. We'll get back to you. Thank you. Ẹ ṣọ́ra ohun tó dára o kò lè dára tó sùúrù ẹ gbọ́ ìfẹ́ àfẹ́jù o kò bá níyàn. Kádàrá ẹni kò lè yí padà ohun tó ń ṣẹlẹ̀ nílé ayé ló ní sábàbí o ẹ ò dẹ̀kẹ́ mọ́ ní gẹ̀gbẹ́ kó gbé tọ́ fún ẹ̀mí o. Ẹni tó ń sáré ìrèdí ọkọ̀ ìfẹ́. Ẹ ṣọ́ra àní kẹ́ ṣọ́ra ohun tó dára o kò lè dára tó sùúrù o ìfẹ́ àfẹ́jù ó fẹ́ mi mo fẹ́ ẹ ó ṣe lè di wàhálà àríra wa àbẹ̀rẹ̀ sí ní ṣọ̀rẹ́ ara wa ṣé ìfẹ́ ẹlẹ́yẹlé ni tàbí tàdàbà ni o bí àlá bá ti tọ́ ẹnu àrí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ṣẹ́gbọ́ 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 ẹ ṣọ́ra ṣẹ́gbọ́ ohun tó dára o kò lè dára tó sùúrù ẹ gbọ́ ìfẹ́ àfẹ́jù òun kò bá níyàn ẹni tó ń sáré ìrèdí ọkọ̀ ìfẹ́. Ẹ káàbọ̀ sà, ṣé ara ẹ dé dáàdì? Ẹ̀ka àmọ́ mi ẹ̀ka àǹtí dẹ́sẹ̀. Kádàrá ẹni kò lè yí padà. Ẹ rọra. Ohun tó ṣẹlẹ̀ nílé ayé ló ní sábàbí o. Ẹ ò dẹ̀kẹ́ mọ́ ní gẹ̀gẹ́. Ẹ káàbọ̀. Ìwọ ni ẹ káàbọ̀. Èèyàn bá ń kí mi tí ò bá ti rẹ́ni dá lóhùn yóò sì gbẹ́nu dúró. Ẹ káàbọ̀. Wọ́n bínú sí ìlú àwọn òdìlẹ̀ lọ. Gbogbo wọn wá pátá látàárọ̀ wọn ò sọ̀rọ̀ sí òsì tí à ń fi sọ̀rọ̀. Kò lè sọ̀rọ̀. Ìlú àwọn odikọ́. Ìlú àwọn olúmọ̀rọ̀ ni. Torí tó bá nílẹ̀ tán nísìnyí yóò kàn jẹ́jẹ́ mojókòó mi o. Látàárọ̀ bá ṣe ń bọ̀ gbogbo ṣe gbẹ́nu dúró nù o bẹ́ẹ̀ ló lún dùn. Èmi náà ya wulẹ̀ jọyìn wọn ayájọ́ ń wura wa bíi olóńdùn.
káàsì tí mo tó ti sin wọ́n ní ìsìn mo tún wá fàǹtà sọ́lá lọ bí ẹni oyún bàjẹ́ mọ́ lára rẹ̀. ọkọ̀ dasọ́lá ó yá wọlé tọ̀wọ̀n kó lọ bí wọ́n léèrè. ṣé ọ. ẹ oníṣẹ́ méjì olórí gbogbo ló ṣe dírẹ́fà àpọ̀jù sí àpọ̀jù sẹ̀. kí ni o tún bẹ̀rẹ̀ nu. ṣẹṣẹ ti ṣe ìjẹ lónìí bá. bẹ́ẹ̀ tí tún jẹun. bẹ́ẹ̀ ni. ọgbọ́n tó wí olóhùn tí ì sọ́njẹ́ sí ìyá rẹ̀ ò ní jẹun. èwo ni títí wo ló fẹ́ jẹun ti fún lọ́rùn. oúnjẹ náà lébò náà ni oúnjẹ nìkan la mọ̀ sí. ẹ rà sá. ọdún sá. ẹ̀yin méjèèjì especially. amúdá. ìwọ gangan. yes láti èní lọ tí mo ti gbé Dásọ́lá wọnú ilé yìí mi ò fẹ́ rí kó step out of this gate out of this compound because ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ni responsibility yẹn anybody tó bá ẹ̀nu yín I will hold that person responsible torí mi ò dẹ̀ fẹ́ kí anybody kó wá sínú ilé sọ̀rọ̀ mi yé yín. ọ̀gá ẹ má bínú torí Ọlọ́run ṣe pé àǹtí Dásọ́lá láì kí wọ́n mọ jáde fúnra wọn máa lọ ra gúdígúdí ṣingọ́ọ̀mù súwìtì wọn ó sì máa ní pé ẹnìkan kan ò lè bá wọn rà pé a lè mọrú kọ́lọ̀ táwọn fẹ́ àti pé nǹkan ẹ̀sẹ̀ ń sìn ní ìsìn náà ń fẹ́ ní Nàìjíríà. will you keep short? mo sọ fún ẹ wípé èyí tó tiẹ̀ wá sọ yẹn gan sìn anybody wọn ò gbúdọ̀ wá wá nulẹ̀. tí boyfriend wọn bá wá wá ń kọ́. anybody ò gbúdọ̀ wá wá nulẹ̀. ọkọ wọn mọ ń sọ. exactly mi ì fẹ́ kí anybody wá wá sínú ilé I am telling you now anybody tó bá ṣe mistake yẹn nu yín tó allow ẹ láti step out ẹni yẹn ni màá fi ya ẹ jẹ o exactly mo sọ tèmi fún yín nìyẹn. olólùfẹ́ o olólùfẹ́ o ojú ẹ̀dá. You love me, I love me. You cherish me, I love you. Dásọ́lá mo mọ nǹkan tẹ́ ẹ̀ ń rò ẹ wò ó ṣe é rí ayé ìkòságàn lẹ́kọ̀ọ́ kò dẹ̀ sẹ́ni tó wà láyé kéèyàn oníké lẹ́yìn ní kí n wájú yọ rẹ̀ ní tí ó fẹ́ yìí sì wà ní fẹ́rònù fún yín sẹ́ni bẹ́ẹ̀ sí ń wọnú ilé yìí kálukú láyà tiẹ̀ o ṣe é rámúdá ń jẹ́gẹ́ àti wòlé tí ń gé kókó wọn méjì wọn bára wọn sùn wọn sọ fún mi ṣíṣe bìlẹ̀fìn ṣe wá rámúdá kó tó wá bí ọmọ 9 ló ti bí bẹ́ẹ̀ ni nígbà tó bímọ torí pé lé ọmọ òun fẹ́ yọ lọ́wọ́ sáàrin ọwọ́ alẹ́ ní tí ọmọ bá bu ọ́ìlì sí ló fi ń fẹ́ òun kòkò yọ̀ 9 lóun náà sí ni ọmọ tó bí abẹ̀tẹ̀ wọ́n rà tẹ̀ ẹ̀nì ni o sálárì yóò ká wọn mà sí rí gbogbo wọn sálárì ló máa rí pé tọ̀ ẹ̀yin nìkan náà sì ni síngù ní wíwíwì sẹ́mọ̀ pé àjọ bàbá kan náà ni wọ́n rí pé tọ̀ kọ́mọ ìpè sì mọ ronú torí dádì pétọ ẹ wò pé gbogbo àwọn àbúrò yín ni ẹ ti bímọ tán àwọn tẹjọ sọ̀rọ̀ ẹ̀gbọ́n náà ti lọ ilé ọkọ èèyàn ọmọ táyé ò lè bí ti Kẹ́hìndé mọ́ ẹ wò tèmi àti bá ti jọ wà pọ̀ tájọ nǹkan sọmọdé rẹ pétọ dáàdi o mo ti rádìí orí inú mi ti dùn ó ti tẹ̀ sọ pétọ èmi àti yín nìkan méjì wíwì akànfà wọn yín wọ́n mọ̀ ń sẹ́ lọ́ńdà wa ni èmi náà kàn bọ̀ sínú yàrá pálọ̀ yín kàn kúrò ní yàrá kó tó pọ̀ kí yàrá àyà yìí ni àbẹ́ ẹ̀ mọ̀. ẹ ti gbọ́ amúdé ńlá òdu ẹ̀ amúdé olórí ibú ni ìgbésẹ̀. ṣé o lè ṣe nǹkan fún mi. kò tún tẹ́ni kí ṣe tí ì ní ṣe iṣẹ́ kí mo gbà. kiss fast báyìí ni mo pẹ́ ní useless o dáná ṣé mo fọ́ ni mo fọ́ ni. yé. abájọ yín tẹ́ ẹ fi ń rún ilé mo dáràn. ẹ tó bá nífẹ̀ẹ́ yẹn téèyàn bá gba létí àti rálàánú tọ̀hún ò nira o. ìdáàdì sọ pé mo dálẹ̀ fẹ́ ṣe náà tẹ́lẹ̀. ṣé ẹ ti ẹ̀ ṣé ẹ fún mi ní rọ́ọ̀bù tí ń fira. Love me, cherish me, I cherish you. AFEJU.
gbókùrà wọn kan lójú sọmọ àjọlọ ni o. Dasola mo fẹ́ kó mọ̀ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé yìí tàwa yìí Ọlọ́run máa mọ̀ sí i so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí is not your fault stop blaming yourself. Do you mean it's not my fault? It's not my fault ni mo wálé tí mo lọ mú ìbọn mo drive out mo mú ìbọn mo lọ fi pa. It's not my fault. Kí ló fún mi láti dájú wípé àìsàn tó ṣe mí kò lè jẹ́ kí n mú kankan kí n para mi. Ó lè parẹ́ ẹ̀ náà ó lè parẹ́ ẹ̀ nǹkan tí mo kàn feel pé tó bá ti ń lo oògùn ẹ ní every time tó ti ń tẹ̀lé description ta fún ẹ you be fine you get better soon you be fine. Do you mean I will be fine? Honestly, trust me, you'll be fine. I will be fine. Ó fẹ́ mi mo fẹ́ ọ àjọ ní ìfẹ́ ara wa ta ló ní àfẹ́jù o ẹ wí mi o. Ẹ má bínú sí nǹkan tí mo fẹ́ sọ yìí mo kàn ní kí n gba yín níyànjú kékeré kan ni ó lòdì sí òfin iṣẹ́ tí mo ń ṣe bọ́ mo kàn rí pé ojúlórójú ṣàánú jẹ́ kí n fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ ìtẹ́ ìbá ní mind. Situation tí Dasola wà yìí mo feel ni mo kàn imagine pé tí ó bá rí David ó possible kárẹ̀yà. David ma mo believe pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò sí kankan tó ṣẹ̀yìn yín nínú ẹ̀. Why David? Gbogbo wa la mọ̀ pé David tá ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti ṣaláìsí. Àti wípé ọ̀rọ̀ David ló fà á tí health ẹ fi deteriorate to that point. Exactly. So again nǹkan tí mo sọ ó lòdì sí òfin ṣe wa mo máa sọ fún yín torí pé ojúlórójú ṣàánú mọ́mì ṣé rí nípa ọ̀rọ̀ David yẹn. Òótọ́ ni o lálà victim Dasola lórí lánàá yẹn. But why don't fi open ẹ̀ fún gbogbo wa ká mọ̀ now especially àwọn family Dasola. Sórí nírú àwọn cases báyìí ó bẹ́tà ká jẹ́ kí condition victim Dasola wà confidential láti protect ẹ̀ torí a lè sọ Dasola lè harm bọ̀bọ̀ yẹn again a dẹ̀ fẹ́ take unnecessary risk. I understand but bí mo ṣe rí lánàá yẹn gan mo wà confused pé ṣé ojú mi tàn mí jẹ ni. He just got released from the hospital. So there's nothing. Well, it's okay, Sha. Joe, show me when content discuss it. It is strictly work. Oh, no. Keep it confidential. Má jẹ́ character bro. No. Kò sí wàhálà. Bó kí ló dé tí wọ́n ṣàlàyé lè fún wa ní court. Wọ́n ní sọ fún yín torí pé state tí Dasola wà ń gbà yẹn. I find it very dangerous and mentally unstable. Tó bá mọ̀ pé David ò kú, ó possible kó ṣọmọ ẹ̀ léṣe padà again. Thank you for this vital information. I'm aware and conscious. Ẹ ṣé ma, and again ẹ jọ̀ọ́, ṣé rí n sọ fún yín lẹ́ẹ̀kan pé nǹkan tí mo wá sọ fún yín ó dangerous sí iṣẹ́ mi. Mi dẹ̀ ní fẹ́ kí ó yé yín náà ẹ jọ̀ọ́. Don't worry, you are in safe hands. Thank you, sir. Thank you. You're welcome. Yes. Mommy, Daddy,
mo fẹ́ kọ́kọ́ kí n pé ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe mo gbà ládùúrà pé Ọlọ́run á jẹ́ kẹ́ jẹun mọ́ pẹ́ o. àmín àmín ìwọ náà ó dẹ̀ ṣeun àwa náà appreciate ẹ fún gbogbo àdúró tiẹ̀ látọjọ́ tí ò dá wa dá ìwọ nìkan là ń rí inú gbogbo àwọn ọ̀rẹ́ àwọn yòókù sá lọ ni I appreciate ẹ gan ni ó ṣe. ó ṣe ọkọ mi kó àdúró tí ọ̀rẹ́ ẹ Ọlọ́run ò ní fi wọ́n náà sílẹ̀. one more thing mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni. go ahead. okay mo wò pé kí n máa gbé Dásọ́lá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí bá ṣe ń de mọ́lẹ̀ kò dáa fún health ẹ̀ kó má jẹ́ pé tá a bá ṣe ń parí nǹkan la máa bẹ̀rẹ̀ mí. orí sọ but don't you think wípé tó o bá gbé jáde tẹ̀ ń jáde ó lè rí nǹkan tó máa trigger ẹ̀. Actually sir supermarket lásán ni mo fẹ́ gbé lọ mo feel pé with time ó máa learn láti associate padà. There, I think she's making a point. We may not know if we don't give it a try. Abikele. òótọ́ lọ̀rọ̀ ẹ̀ well you have my blessings but ẹ jẹ́ kí supermarket jẹ́ supermarket mi ì fẹ́ gbọ́ pé ẹlẹ́ẹ̀fẹ́ lọ supermarket wọ́n tún lọ rí yín bò mí I won't take it lightly. It's all right. Darling, bá mi ṣe transfer 300,000 sí wọn. Wow. Wọ́n fi ṣe shopping wọn anytime tó bá lọ. Thank you. Sure, consider. You're welcome. Yes, ma'am. Òun náà wà nílé you can check out. Okay. Welcome here. àjọ ní ìfẹ́ ara wa ta ló ní àfẹ́jù o ẹ wí mi o. You love me, I love you. You love me. If you cherish me, I pay you back. Àfẹ́jù o. Àfẹ́jù, àfẹ́jù, If you àfẹ́jù. cherish me, I pay you back. Ẹ wo ó dolú wo ń kókó àjà wo ń kókó. Irú wo ń kókó mọ́ orí èékánná wo ń kókó mọ́ ìka akọ́ ti pàdé abo gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. You love me, I love you. If you cherish me, I pay you back. Àfẹ́jù o. Bó ṣe máa jẹ́ nìyẹn o. If you cherish me, I pay you back. Olólùfẹ́ mi. Àfẹ́jù o. Yetunde pé kò sí ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún mi. I felt so guilty. Inú mi ò dùn èmi ti forgive ẹ tipẹ́tipẹ́. Yes. O ní láti wà guilty. I love you. Really? Yes. Babe, oh. Babe. Ẹ ṣọ́ra. Ohun tó dára o kò lè dára tó sùn. Ẹ gbọ́. Ìfẹ́ àfẹ́jù. Ìfẹ́ àfẹ́jù. Ẹ wo kádàrá ẹni kò lè yí padà. Ohun tó ń ṣẹlẹ̀ nílé ayé ló ní sábàbí o. Ẹ ò dẹ̀kẹ́ mọ́ ọ ní gẹ̀gbẹ́ kó gbé tọ́ fún ẹ̀mí o. Ẹni tó ń sáré ìrèdí ọkọ̀ ìfẹ́. Ẹ ṣọ́ra. Àní kẹ́ ṣọ́ra. Ohun tó dára o kò lè dára tó. Kò lè dára tó sùúrù o. Ìfẹ́ àfẹ́jù. Ìfẹ́ àfẹ́jù. Àfẹ́jù. Ó fẹ́ mi, mo fẹ́ ẹ. Ó ṣe lè di wàhálà. Àríra wa, a bẹ̀rẹ̀ sí ní ṣọ̀rẹ́ ara wa. Ṣé ìfẹ́ ẹlẹ́yẹlé ni tàbí tàdàbà ni o? Bí àlá bá ti tọ́, ẹnu á rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Ṣẹ́gbọ́, ṣẹ́gbọ́, ṣẹ́gbọ́ o, ṣẹ́gbọ́ o, ṣẹ́gbọ́ o. Ìfẹ́ àfẹ́jù. Ìfẹ́ àfẹ́jù o. Ṣé ti di tó sáré ìrèdí ọkọ̀ ìfẹ́? Ẹ ṣọ́ra. Ohun tó dára o kò lè dára tó. Kò lè dára tó sòrò. Ìfẹ́ àfẹ́jù. Ṣẹ́gbọ́. Kò bá níyọ̀. Ojú tẹ fi wọ́n wá kò ní fọ́. Ẹni tó ń sáré ìrèdí Etí tẹ fi ọkọ̀ mọ́ wá kò ní di.
àfẹ́jù lè lè.